àwọn union worker ni bẹ́ẹ̀ ni so ó wá ní èèyàn kan gbé rod àwọn organizer ló fọ ọmọ lórí so. ẹ̀yin èèyàn mi ọlọ́run mà ní jẹ́ káyé mú wa o mo ní ọlọ́run mà ní jẹ́ ká ṣàṣedànù láyé tá a wà o ṣe rí fídíò tí mo mú wá fún wa lẹ́nu yìí last year December ló ṣẹlẹ̀ o last year December kan tó jẹ́ kí n mú wá fún wa lẹ́nu ju pé káwa náà lè kẹ́kọ̀ọ́ nú ẹ̀ tó bá jẹ́ pé kó mú a lọ aago kiri kó máa ní ẹgbàá Jésù ló máa ṣekú pa ẹ́ á bẹ́tà kó jókòó sínú ilé ẹ̀ kó rárá máa sin Jésù ẹ̀ nínú ilé ẹ̀ kẹ́ wá gbọ́ ohun tó ṣe ikú pa ọmọ yìí tó ti parí skul tán ìkúnlẹ̀ àbíamọ o ẹ̀yin náà wá lọ gbọ́ nǹkan tó ṣe ikú pa ọmọ yìí àwọn èèyàn wa àwọn ọmọ wa wọn ò ní rárìn fẹsẹ̀ sí o lágbára Elédùmarè ẹ wá lọ gbọ́ o. ọmọ Tósìn Ọ̀nàdìpẹ̀ tí a gbọ́ wípé ó ń preach ó ń kéde ìjọba ọ̀run ó ń sọ pé kí wọ́n ẹgbà Jésù sáyé yín ibẹ̀ ni nǹkan mà ti ṣẹlẹ̀ táwọn kan sọ pé ó ń fi ariwo disturb àwọn kí wá ní ohun tó padà ṣẹlẹ̀ ń tá a padà rí ni pé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ òkú Tósìn Ọ̀nàdìpẹ̀ ńlá mà padà rí níbi tí wọ́n gbé ti gé orí tí wọ́n gbogbo ara rẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run bá àwọn ìyá àti bàbá Tósìn Ọ̀nàdìpẹ̀ Ọlọ́run bá dùn yín nú lágbára lọ́wọ́ Ọlọ́run bá ọ́fíìsì wọn láwa yìí o ọ́fíìsì bàbá Tósìn Ọ̀nàdìpẹ̀ bẹ́ẹ̀ láwa yìí nílùú Ṣàgámù ní Makùn ibẹ̀ láti wá káti ẹ̀ gbọ́rọ̀ díẹ̀ Tósìn Ọ̀nàdìpẹ̀ dádì akínyìn pé ẹ kú dédé àkókò yìí ẹ̀rọ àdádì ẹ bá kí àwọn tó gbò wá. mo kí gbogbo ilé o. ẹ jẹ́ ká mú orúkọ yìí. orúkọ mi ni Raymond Ọ̀nàdìpẹ̀. Raymond Ọ̀nàdìpẹ̀ báwo lẹ ṣe jẹ́ sí Tósìn tí ó ṣaláìsí. ọmọ mi ni second born mi ni. second born yín ni. ìṣẹ̀lẹ̀ tó ṣẹ̀ yìí ó tó di pé ẹ dédé gbọ́ pé wọ́n ti pa Tósìn báwo ló ṣe ṣe nígbà wo lẹ rí Tósìn fúnra ìgbẹ̀yìn. ẹ ṣe ẹ ní on the 16 ó wálé lọ́sàn-án ìgbà ọjọ́ yẹn náà ló padà Ṣàgámù là wà àgọ́ ló ó ti ṣe tán so a kàn dúró pé kó lówó ilé ẹ̀tàn ni ó tó kúrò níbẹ̀ but kọ́ọ̀sì wo ló ṣe. computer science. computer science ní Ọlábísí Ọ̀nàbànjọ University lágọ̀ọ́ Òwòye. bẹ́ẹ̀ni. mo ń gbọ́ yín bàbá. so on the 17th Sunday òun àfẹ̀gbọ́n yẹn sọ̀rọ̀ dáadáa but tí wọ́n fi sọ̀rọ̀ last láàárọ̀ ní ọ̀sán Sunday yẹn níbi 2:47 ló lóun pè é tí ó sọ pé òun wà ní àgọ́. ẹ̀gbọ́n ẹ̀ ló pé ó wà lágọ̀ọ́ ẹ̀gbọ́n ẹ̀ náà wà lágọ̀ọ́ olówá lóhun ní lọ́wọ́lọ́wọ́ yẹn wà lábẹ́ so yẹn wá ní after 2 minutes yẹn wá pè padà kò gbé kọ́ mọ̀ ṣẹmọ̀ bí eré yẹn ló ṣáà ń pè bọ̀ gẹ́gẹ́ bí ẹni tá a mọ̀ pé gbà míì ó máa take decision bóyá kò fẹ́ gbé kọ́ọ̀lù yẹn ni ìyẹn pè through our Sunday yẹn kò pick call àárọ̀ Monday olóhùn pé náà kò pick call àgbà tí fóònù wa switch off ní Monday lọ́sàn-án jẹ́ ń suggest pé nsìn jáde lọ station kan lọ report wọ́n ti màmá ẹ̀ ní káwọn ìfi tọlọ́pàá sí pé bóyá ó wà ní camp tó fẹ́ ní private time ni kíkan wo bóyá títí Christmas day á dé so ṣùgbọ́n à ń pe nọ́mbà yẹn bóyá lọ ìgbà tó di Friday 22 ẹgbẹ́ yẹn pé nìkan bíi 9:12 lálẹ́ pé ó máa pe nọ́mbà yìí àwọn Haúsá mà ló gbé Haúsá kẹ̀ ìgbòlá ọlọ́run sọ pé wọ́n wà ní Òde Rẹ́mọ Ságọ̀ ọ̀nà yẹn ò papọ̀ mo pe nọ́mbà yẹn náà fúnra mi ẹni yẹn gbé ọlágọ̀ ó ní Òde Rẹ́mọ làwọn wà rò pé àwọn rí fóònù yẹn ńlẹ̀ so mo wá ń wò pé ṣé wọ́n ṣe kidnapper
pé ọmọ yìí ti wà in trouble. So àárọ̀ Saturday láti gbọ̀nà di Rẹ́mọ ẹ̀, but mo kọ́ lọ police station láti report. Wọ́n dẹ̀ lókè kí n pe nọ́mbà ẹ̀, ibi tó bá ti ní kí wọ́n bá òun kí n lọ bá. So they are with me. So mo pè ní wọ́n bá wọn sùn, àwọn ọlọ́pàá náà dẹ̀ hang around. Mo bá wọn ń bẹ̀ tó tọ́. So ẹni yìí ní òun ni sẹ́ríkì àwọn Haúsá ló dé. So ó ní Thursday, ẹ̀wọ̀n pé Friday lọ́n pè lápè lọ́n pick. Ó ní Thursday ni àwọn ọmọọṣẹ́ òun lọ ṣiṣẹ́ ní Ìjẹ̀bú-Jẹ̀ṣà, ìyẹn along Àgọ́wòye road. Ìyẹn sẹ́ríkì Haúsá ló sọ bẹ́ẹ̀. Ló sọ bẹ́ẹ̀ báwọn ọmọ òun méjì tó lọ ṣiṣẹ́ lọ́hùn. Ìgbà tó ń bọ̀ ní ìrọ̀lẹ́ lọ́n rí fóònù yẹn dead on the ground. So dẹ̀ pé àwọn boys yẹn wá dẹ̀ láwọn ọmọ tó ọlọ́pàá ti wà níbẹ̀, ó dẹ̀ hand off phone. Ṣùgbọ́n ṣàmọ̀pọ̀ ọ̀rọ̀ tí ìtàn gbàdọ̀ ẹ̀pọ̀ ọmọ là ń wá fóònù ẹ̀ la rí. Wọ́n dẹ̀ kó àwọn boys yẹn tán láwọn rí phone to the station. From there aláti gba Àgọ́ police station because kì í ṣe jurisdiction àwọn Òdì Rẹ́mọ níbi tí wọ́n ti rí phone. So wọ́n dẹ̀ lọ Christmas Day on the 25th December. Wọ́n fi pè mí pé àwọn ti rí àwọn fact kan kí n máa bọ̀. Ó dẹ̀ lọ bá wọn. Ọmọbìnrin lọ ti ń ṣàlàyé pé àwọn kó àwọn boys yẹn lọ sí sport yẹn o. Àtàwọn débẹ̀ làwọn rí àwọn tẹ̀ rí tracing. Sẹ́ríkì yẹn ó tẹ̀lé àwọn boys yẹn ń jọ yẹn. Ìyẹn ló rí tracing pé wọ́n rí fresh sand pé wọ́n fẹ́ rìn kankan sẹ́gbẹ̀ẹ́ ń bì. Ó ní làwọn ṣe lọ sójú títì táwọn ṣe rí pé wọ́n wọ́ nǹkan láti òdì kejì wáyé bọ́ sí àwọn rí tracing ẹ̀jẹ̀. Ọba náà dẹ̀ ti rí bẹ́ẹ̀ làwọn wá wọnú ìlú yẹn lọ láti lọ investigate. Àwọn dọ́dọ̀ àwọn vigilante, àwọn dọ́dọ̀ ọba bẹ̀. Àwọn yẹn ló wá ń ṣàlàyé pé láàárọ̀ Monday làwọn bá ní on the 18th làwọn bá òkú yẹn ní títì. Táwọn bìlí pé mọ́tò ló gbà. So àwọn dẹ̀ make report sí Ọ̀kànwá police station which àwọn ló ní jurisdiction ẹ̀. So from there nsìn ní local government health workers láti Òdògbólú àwọn ló wá bẹ̀. Àwọn gan ló wá ṣe burial ẹ̀ sẹ́gbẹ̀ẹ́ títì ń bẹ̀ because ó ti wà mess up. Àwọn wo ló wá ṣe òkùnfà ìdíbẹ̀ nínú ìtẹ́ ìgbọ́? Ìyẹn ni ó wá jẹ́ kàyéfì táwa ń wò pé kí ló ń ṣẹlẹ̀. So wọ́n ní pé a fi wò pé bóyá wọ́n fún mi lọ́ption pé ok ọmọ yìí tó ti rí báyìí a ní opportunity láti bóyá a fẹ́ exhume ẹ̀ ká lọ sin síbòmí. So that one is our decision. So that was on the 25th. Okay. So on the 26th láti rán àwọn èèyàn lọ pé DPO yẹn pé this is our decision a fẹ́ exhume ẹ̀. Ẹ̀wọ̀n pé ó ní processing. Lórí ọ̀rọ̀ bó ti ń preach ní gáràjì. Ẹ̀wọ̀n kí bẹ́ẹ̀ ni nǹkan ti bẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ ni. Wọ́n ló ń preach. Gáràjì wo ni ó ti ń preach? Àgọ́wòye motor park. Motor park. Pẹ̀lú pé ti ń laago tó ń gbàdúrà pé ẹ gba Jésù gbọ́. Bẹ́ẹ̀ ni. Ṣé ibẹ̀ làwọn kí wá ló ṣẹlẹ̀ níbẹ̀ gẹ́gẹ́ bí n tẹ gbọ́? Ṣé mo pàwọ̀ àkókò fúnra síbẹ̀ tí tá a gbọ́ first note yẹn tó fi sọ pé òun wà ní páàkì yẹn ń gbà yẹn pé ẹni ìgbà tó rí post bọ́dì tán ti mess yẹn lórí Instagram tó sọ pé àgọ́ Ìwòyí òun wà ní páàkì yẹn ní Sunday yẹn. Kí wá ló ṣẹlẹ̀ níbẹ̀ yẹn dáàdi? Tó fi di pé tó ń preach yẹn tí wọ́n wá ń sọ pé ó ń disturb wọn oníkan tí wọ́n fi la. Àwọn ló sọ pé ó ń disturb àwọn ló sọ pé ó ń disturb. Àwọn union worker ni bẹ́ẹ̀ ni. So ó wá ní èèyàn kan gbé rod àwọn organizer ló fọ ọmọ lórí so ló fi slum onígbà yẹn gbogbo àwọn èèyàn wá ń sá jáde ní garage. So ẹni yẹn náà ló mú fork dání kẹrí fork yẹn fork tó fi ń jẹun ni because ẹni kò fẹ́ lo tó bá jáde lọ exactly ẹni yẹn náà ni ó gbé missionary bag
I saw the bag nínú fọ́tò tán. ẹ jẹ́ ń fojú ẹ jẹ́ àfojú tó sè ẹ jẹ́ àfojú rẹ̀ hàn ọmọ tá à ń sọ ń pa ẹ̀ ojú ẹ̀ lẹ́fẹ́ wò yìí lágbára lọ́wọ́ Ọlọ́run bá inú ọdún tuntun gbogbo àwa bíi amáyé ẹni tí ó bá jí wa lọ́mọ gbé tàbí tí ó ṣe ikú pọmọ wa Ọlọ́run ní jẹ́ kí wa o nínú ọdún tá a wà yìí a sì ń bá ìdílé àwọn bàbá wa Ọ̀nàdípẹ̀ à ń bá ìdílé wọn kẹ́dùn torí ọ̀rọ̀ yìí lágbára púpọ̀ ẹ rojú Tósìn fúnra rẹ̀ nísìnyí ojú ẹ̀ rí so wàá fi hàn ní báyìí ojú rẹ̀ á rí láìpẹ́ yìí màmá ẹ jẹ́ mọ́ bá mọ́mí wa sọ̀rọ̀ mọ́mí kí lorúkọ yín mà. Orúkọ mi ni Bísọ́lá Ọ̀nàdípẹ̀. Bísọ́lá Ọ̀nàdípẹ̀ ẹ̀yin ni ìyá Tósìn Ọ̀nàdípẹ̀ Bẹ́ẹ̀ni, àbí bẹ́ẹ̀ni, ẹ gbàdá ní ẹ̀yin ni ìyá Tósìn Ọ̀nàdípẹ̀ bẹ́ẹ̀ni. ẹ má sọkún mọ́mí ẹ má sọkún ẹ jẹ́ sáré fojú ọmọ yẹn náà ó dà ẹ ti rí fọ́tò yẹn àyè ẹ jẹ́ àfi ojú yẹn ó lágbára o ẹ̀yẹn ṣáàbí fún ojú ẹ̀ rèé o ẹ wo bí ọmọkùnrin ṣe dáa tó ẹ wo bí ọmọkùnrin ṣe dáa tó ojú rẹ̀ rèé o ojú Tósìn Ọ̀nàdípẹ̀ tí wọ́n sọ wípé torí pé ó ń píríṣì ẹgbà Jésù gbọ́ ìdájọ́ máa tó dé ló jẹ́ àwọn ò sọ pé nìkan ló pa á dẹ̀ sọ pé ìṣe nìkan ṣùgbọ́n gẹ́gẹ́ bí ohun tí wọ́n sọ fún wa wọ́n ní tẹ̀lé wọn ti kọ́kọ́ àtàkì pé kí ló dé pé ariwo yìí pọ̀ jù ọ̀rọ̀ pọ̀ núwe kọ́bọ̀ ojú Tósìn rèé o ojú Tósìn rèé epo ìgbà tí wọ́n ní wọ́n rẹ̀jẹ̀ lára rẹ̀ àfihàn náà hàn yín ẹ̀bùn bọ̀ ẹ jẹ́ mọ́ bá màmá sọ̀rọ̀ mọ́mì ẹ pẹ̀lẹ́ ẹ nílùú ẹ̀mọ́ lágbọ́rọ̀ Ọlọ́run á dùn yín nú nígbà wo lẹ́yìn fúnra yín rí Tósìn kẹ́yìn kó tó di pé ẹ gbọ́ ohun tó ṣẹlẹ̀. Ọjọ́ Saturday before that Sunday I think it's 15 yẹn máa jẹ́ mi. Saturday 16 ni mo rí tó wálé tó dẹ̀ padà ságọ̀. Ó wálé ó padà ságọ̀. Òyà kí ni báwo ló wá kí ló ṣẹlẹ̀ kí lẹ fẹ́ rí sọ fún wa lórí ohun tó ṣẹlẹ̀. Kò sí nǹkan tí mo fẹ́ rí sọ ju pé láti Sunday a ti ń pe nọ́mbà ẹ̀ tí nọ́mbà ò dẹ̀ ti lọ mọ́ orí pé níbo lọmọ yìí wà níbo la fẹ́ wá sí la wà tá ò rí pé rárá kó tó di pé ó dẹ̀ di lẹ́yìn bí ọjọ́ mélòó kan sí wọ́n dẹ̀ ń pe nọ́mbà ẹ̀ tó jẹ́ pé Haúsá náà ló gbé nọ́mbà ẹ̀ àtijọ́ yẹn ṣá láti bẹ̀rẹ̀ sí tó fi di pé ààrí a dẹ̀ máa rí náà lẹ́yìn yẹn wọ́n ní wọ́n rí lójú títì ní Ìjẹ̀bú Ìjẹ̀ṣà wọ́n ní mọ́tò gbà ohun tá a gbọ́ nìyẹn pé mọ́tò gbà. Ṣùgbọ́n nínú ìwádìí tí yín àti bẹ́ẹ̀ ṣe ṣé mọ́tò ló gbà lóòótọ́. Bí gbogbo ọ̀rọ̀ yẹn dẹ̀ ṣe lọ ó ti fi hàn pé kì í ṣe pé mọ́tò gbà wọ́n wá drop ẹ̀ sí títì yẹn ni wọ́n kàn lè fi sọ wípé mọ́tò ló gbà kan tó ṣẹlẹ̀ nìyẹn wọ́n wá mú fóònù ẹ̀ wọ́n jù yẹn sínú igbó tó fi di èyí tó jẹ́ pé àwọn Haúsá tó lọ ṣiṣẹ́ oko lórí fóònù. Mọ́mì kí ni o tẹ́ fẹ́ lọ́wọ́ ìjọba àti gbogbo ọmọ Nàìjíríà lápapọ̀. Kò sí nǹkan tá a fẹ́ lọ́wọ́ ìjọba ju pé kí irú eléyìí kó má bàa ṣẹlẹ̀ mọ́ torí definitely irú nǹkan báyìí máa ti máa ṣẹlẹ̀ tí àṣírí yẹn ò tú síta kí irú ẹ̀ má bàa ṣẹlẹ̀ mọ́ la ṣe fẹ́ kó jẹ́ wípé gbogbo àwọn tó lọ́wọ́ nínú ẹ̀ kíjọba fi wọ́n jófin. Kò sí nǹkan tá a fẹ́ jù. Wọ́n ti rí àwọn suspect kan mú. Bẹ́ẹ̀ni. Àwọn suspect dáàdì níbo ni ọ̀rọ̀ dé dúró báyìí nìsín. Lánàá wà ní léwé. Ẹ bá sọ̀rọ̀ sókè díẹ̀. A wà léwé ẹran. Lánàá. Ní SCID. Okay. So gbogbo àwọn suspect àwọn ọlọ́pàá tó jẹ́ tíìmù yẹn ó pẹ̀lú lélẹ̀. So náà àwọn mẹ́rin ni ṣùgbọ́n àwọn mẹ́ta náà kó wá wọ́n rí mú. So wọ́n dẹ̀ àwọn suspect wọ́n mú ní gáréjì náà including the chairman gáréjì yẹn náà wà ń bẹ̀. So wọ́n ti take statement wọn ṣùgbọ́n statement kan tó fara hàn ń bẹ̀ lánàá tọ́rọ ń deny
wọ́n ń deny pé kò sẹ́ni tó la nǹkan mọ́ ṣùgbọ́n nígbà tí wọ́n rí picture wọ́n ti we have the evidence àwọn fi picture yẹn náà wọ̀nyí ibi tí ó ti kúnlẹ̀ ní park pẹ̀lú ẹ̀jẹ̀ so ó wà níbẹ̀ so nígbà tí ò tí ó dẹ̀ ti fara hàn ń sìn pàápàá pé bẹ́ẹ̀ lánàá pé chairman yẹn gan ó tẹ̀lé àwọn ọlọ́pàá láti gbé kúrò ní park instead kan gbé lọ sí hospital àbí kan gbé lọ sí station wọ́n gbé wọ́n lọ ibi tí wọ́n sọ sí lójú títì wọ́n láwọn gbé sójú títì ojú títì wọ́n gbé sí gan wọn kàn déédéé gbé síbẹ̀ wọ́n padà lọ pa ni because wáyé pé bóyá wà yẹn wọ́n kàn déédéé gbé àárí alive wọ́n ìdẹ́rẹ́ bá rí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ẹ̀rí àwọn ìṣòro ti kúlẹ̀. Ó lágbára. Ẹ máa bá wa drop RIP nígbà tí ó sì kúnlẹ̀ rí. Ẹ wo àgbà tó ń rọ́ mi lé lórí tó ń dìde. lẹ́yìn ìgbà tó ń rọ́ mi lé lórí rẹ o tó ló ń preach pé kí ló dé tó ń preach ṣáà náà ló dáa kúnlẹ̀ bàbá. Ṣé mọ̀ pé ó ti faint ẹ bá rí ẹ rí trace omi nígbà tó jí tó dìde kò ní strength. Àdúgbò rèé. Lágọ̀ọ́ Òwòye ní páàkì wọn gangan ní Àgọ́ Òwòye bẹ́ẹ̀ ni. Ó lágbára ẹ máa bá a draw RIP ẹ dákun torí Ọlọ́run bá gbogbo ẹ̀yin lámẹ̀tọ́ ní gbogbo àgbáyé tí ẹ nígbàgbọ́ wípé ẹ ní agbára kan. Ìdájọ́ òdodo kò ju yẹn náà lọ. Ìdájọ́ òdodo mọ́mì kí ni o tẹ́ ẹ fẹ́ ẹ bá ń gbọ́n sọ̀tún mọ́mì ẹ má ronú. Ìdájọ́ òdodo náà ni. Ìdájọ́ òdodo náà ni. Kí wọ́n fi àwọn tó lọ́wọ́ nú ẹ̀ kan fi wọ́n dé.